bóyá ẹ̀yin tèmi olóríire alálùbáríkà ẹ jẹ́ ká jọ sáré wo beautiful amazing surprise moment yìí láàrin King Sule Alao Malaika pẹ̀lú Tiri Leather ọmọ bàbá ẹ̀ ọmọ ọ̀gá ńlá ó lè kú ó lọ fàáfàá inú mi dẹ́nu mo ṣe ń wò Tiri Leather ó ti fi ìtẹríba ó ti fi gòkè àgbà kò ní jábọ̀ ọmọ tí yín ò ní bàjẹ́ tèmi náà ò ní bàjẹ́ o ẹ bá mi subscribe sí Yakoa TV ẹ bá mi like ẹ bá mi share kẹ̀dẹ̀ comment ntẹ́yìn náà bá rí sí fídíò yìí ó yá one love. àwọn bàbí jáde kúlẹ̀ máa níbà. ó ti dára wá ọ̀gá òwò ìbẹ̀lẹ̀ yìí pẹ́ ìgbẹ̀pẹ̀lẹ̀ fẹ́ntẹ̀gbọ̀n kúlẹ̀ máa níbà. bèrè lù yìí bèrè lẹ̀ yìí ajọ́dí ilẹ̀ yìí kúlẹ̀ máa níbà. ajọ́jẹ́ fúnni ni ajọ́ fúnni ni ìjọ tí mo ti jẹ̀ kò fámi lórí rí. ọjọ́ tí mo ti mú kò fámi lórí rí. ilé ọ̀pọ̀ ọ̀gá ńlá ọmọ sórí ni màá ọlọ́wọ́ bàbá ilá bàbá mi dá. Ìlẹ́yà àbọ̀ sórí ètò náà yóò àbọ̀ sórí ètò náà yóò àbọ̀ sórí ètò náà yóò. Olóyè tí a jẹ bá jẹ ọsọjú kó wà àlẹ́ àwọn tí wọ́n sá. Olóyè tí mọ́lẹ̀ nù ó. Ọlọ́pẹ̀ tí iná bá ó. Báwo bí a jẹ wà jẹ tó ọ̀sẹ̀? Lẹ́yìn ìdùnnú òfurufú ó tí a jẹ bá jẹ ó. Ìgbà ọ̀nà fún ìmọ̀lẹ̀ àlàmúlá. Wọ́n fa àdàbà ànàbí àtọ́rà ìjọba sọ pé káwọn máa pọ́mọ́sà. Wọ́n fa àdà àwọn náà sọ pé káwọn o. Tàbí wọ́n ṣe eré ní àlàmú ọlọ́gbẹ́ tí ní mọ́lẹ̀. Pẹ̀lú kẹ́hìn ṣe o. Àlàyé ìṣe o ti rí ìmọ̀lẹ̀. Àlàmú mú pọ̀ ṣe ná. Bàbá ẹ̀ ti lè jẹ́ mi ò rà o. Torí àlẹ́ ni, torí bàbá ni, torí àlẹ́ ni o, Àlàmú ìmọ̀lẹ̀, torí bàbá ni, alájàlá o, Suleiman Ẹlẹ́ka lẹ́ máa dé bá. Wọ́n ti pé èyí lórúkọ lé aláyé ìlú wa, wọ́n lè ìbànújẹ́. Ọlọ́pàá ti rí ìmọ̀lẹ̀, Tiri Leather, bàbá onídàmọ́ lọ. Láì ìdààmú bá wọlé tẹ̀ ọ́ ẹ̀wọ̀n olùwé orin bó ṣe bá wọn mú o. Tiri Leather bàbá mi dàmọ́ la ìmọ̀ mi láì ìdààmú bá wọlé tẹ̀ ọ́ ẹ̀wọ̀n olùwé orin bó ṣe bá wọn mú o.
Méjì èkúrú òsì tó bá ti lè mọ́ níyàn òtí ní mọ́nú.